ní nǹkan lọ́wọ́. tí a máa sọ pé èèyàn bá gómìnà ṣiṣẹ́ bá gómìnà ṣiṣẹ́ tó pọ̀ ẹ̀jẹ̀ gbọ́kọ̀ kà. àtológun àtàlágbádá. láti ayé jẹ Ajíbọ̀rìṣà Gbófíà Òbí Bámgbóyè Bàbá Àkàndé Oyèlọ́lá Àrẹ̀gbẹ́ ló fi wéètì wọ̀. ṣe wá rí ẹ tí mo gbà tó mo jẹ dodo sẹ́rẹ̀ jù ní Bàbá Àkàndé finance lájọ wà àjọ máa gbọ́ láyé omiṣòrí ọ̀pọ̀ kan náà ni o bàbá máa ń ṣiṣẹ́. Bàbá Àkàndé. tí fáìlì bá sakasaka náà fi máa bó fáìlì lọlé. ní bàbá fúnra wọn. wọ́n jìnnà jẹ́ yìí mọ́tò wọn kí ló tó. wọn ò ní pé ọ́fíìsì nìkan. wọ́n kọ̀ tẹ́ ẹ bá kọ péèjì kan máa kọ mẹ́rin lé lórí. ó ka fáìlì sẹ́yìn. pé ẹ tẹ́ ẹ bá múra gidi bàbá ó gbé ṣubú ẹ̀yìn tí ẹ bá kọ. orí àwọn ìrírí sábà tó pé tẹ́ ẹ bá sọ pé price kan nìkan torí ń bà yà wá ní price list. iye tí ń ta ọjà kọ̀ọ̀kan lè fi lé ayé ìgbàta wà nínú yẹn. nígbà tí láyé ológun yẹn wọ́n gbóúnjẹ fún àtàjẹ àní jẹjẹ títí 2 a.m. torí a gbọ́dọ̀ kó àwọn bọ́jẹ̀tì wa lọ sí Àbújá láyé tó fi àpúfẹ̀ láyé mílítírì láyé Gbófíà Òbí gbà ní bọ́jẹ̀tì gbà yẹn. so ìyẹn Òkèyọdé ọ̀gá Òkèyọdé ló fi ẹ̀kọ́ yẹn pa. ẹsẹ̀ ẹ̀rọ ti gómìnà tó wà níjọba ń gbà náà. eléyìí Arẹ́gbẹ́ṣọlá ni ló àpúfẹ̀ ló Arẹ́gbẹ́ṣọlá ó ṣe dáadáa. ó ṣe dáadáa. àwọn kan ní ò ṣe dáadáa. ṣe rí ibi tó bá kọ sí ìyàn ni ṣe rí wọ́n ní àyàn fẹ́ jó ẹ̀dì ò jẹ́ ó fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìgbà yẹn merit náà fi ń ṣe nǹkan tí bá ṣe pósìtì báyìí ní ẹ̀sìtàbù yẹn tí a bá fẹ́ change ẹ̀ wọ́n bẹ̀ mí ni wọ́n sì give with reasons ìgbà yẹn rampeg ni rando ni pé ẹ ń bá mojú ògùn ní pabìnrin ẹ mọ fatalọyọ lójú ogun. ṣe ń dé báyìí ẹsẹ̀ tó gbé mi nìyẹn wọ́n ní àṣẹ dá ẹ̀ka kan lẹ̀ o ní ẹ̀yà ń pè ní rúwẹ́sà. Rural Water and Sanitation Agency. Nígbà tí gbé mi lọ bẹ̀ ni wọ́n ní kí n lọ ẹ̀mí lọ jẹ́ dàrẹ́tà àkọ́kọ́ tí ó lẹ́ka yẹn tó di àti bẹ̀rẹ̀ sẹ́ wẹ́rẹ́ tó ń gbàṣẹ́ lọ. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń bọ̀ wá káàkiri àgbáláyé lórí ètò Àgbàni òun náà ni àtọmúwa fún yín lónìí a wà pẹ̀lú àgbà kan eléyìí tí wọ́n kún fún ìrírí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba. Báwo ni wọ́n ṣe ṣe tí wọ́n fi dé ipò tán wà lónìí? Ẹni tí a fẹ́ bùnmu nínú omi ọgbọ́n àti ìrírí wọn lónìí, wọ́n ti rìtáyà, wọ́n sì rìtáyà pẹ̀lú coordinating director ní iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Báwo náà ṣe wá ṣe látìgbà tá a ti bí wọn tí wọ́n fi dé ipò yìí lẹ́nu iṣẹ́ ìjọba? Báwo náà ṣe ṣe kékeré? Báwo ni wọ́n ṣe dàgbà? Báwo ni wọ́n ṣe lọ ilé ẹ̀kọ́? Àwọn ilé ẹ̀kọ́ wo náà lọ? Kí ni ìrírí wọn nílé ẹ̀kọ́ lẹ́nu ètò ẹ̀kọ́ wọn? Kí ni ìrírí wọn nígbà tí wọ́n ń wáṣẹ́ tán fẹ́ gbaṣẹ́ ìjọba? Kí ni ìrírí wọn nígbà tí wọ́n ríṣẹ́ ìjọba tán wà lẹ́nu iṣẹ́? Kí ni ìrírí wọn, ìpèníjà àti mọ́nigbàgbé nínú ìrìn àjò ìgbésí ayé wọn? Ẹ̀kọ́ wo la fẹ́ kọ́? Ta gan lẹni tí mò ń sọ? Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ẹnu oníkan la ti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà la ti gbọ́ mọ́ta. Ẹ jẹ́ àfarabalẹ̀ ká bùnmu nínú omi ọgbọ́n. Ṣèbẹ́yìn àgbà náà lẹ sọ wípé ìtàgbà bá ń rí níbi tó bá jókòó sí, bọ́mọdé bá gungi ìrókò, ẹ̀yin náà lẹ sọ wípé kò lè rí. Ẹ sì tún sọ fún wa wípé ìrírí làgbà. Bẹ́ẹ̀ ni, ìrírí làgbà. Ìrírí náà sì ni à ń pè lágbà torí ìrírí làgbà ọgbọ́n. Ẹ tún sọ fún wa wípé bọ́mọdé bá láṣọ bí àgbà, kò lè lékìsà bí àgbà. Ìrírí ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, àwa fẹ́ bùnmu nínú omi ọgbọ́n nínú ìrírí yín kí ó lè máa jẹ́ bí ìwúrí àti òdiwọ̀n
ìgbésí ayé fún àwọn èwe wòyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ àti àwọn tí wọ́n ti wà lẹ́nu iṣẹ́ kí wọ́n lè fi máa ṣe àtọ́nà nínú ìgbésí ayé wọn. Bàbá bá mi káwọn ará ilé kí ẹ sì bá ní dárúkọ yín. alẹ́ jẹ́ ọmọ bíbí ìlú Ìkòyí létí ilẹ̀ Ìlú Ìkòyí bó Ìkòyí Ọ̀ṣun. Ìkòyí Ọ̀ṣun. Tá a bá béèrè àti sọ tí àwa wá dọ̀ yín, tá a bá wá béèrè bó o la ṣe bí yín ká kọ́kọ́ mú un níbẹ̀ yẹn, bó o la ṣe bí yín, bó o la ṣe ṣe kékeré. Bàbá. ẹ bó ṣe sọ ní àkọ́kọ́ àbílẹ̀ sí ní agboolé tí àwọn òbí mi bàbá mi ó jẹ́ mọ́pàjọ ọ̀fìn ìlàjì tó ìyá mi jẹ́ ìyá àjọ st louis agbájọ orúkọ bàbá mi ni Joshua pẹ̀lú Ọ̀dẹ́wọlé orúkọ màmá mi ni Felicia Ògbójúbọ́lá pẹ̀lú Níkòyí. Bó o ní ẹ ṣe ṣe kékeré níbo náà fi sórí wọn ò bí ẹlòmíì sí bí àpẹẹrẹ nísìnyí bí ẹ ṣe jọmọ ìlú Ìkòyí wọn ò bẹ̀ mí sí inú ìlú Ìkòyí tó jẹ́ pé bí ìlú Ìbàdàn Òde Òmu ni ó ti lọ léèwé ni ó ti ṣe kékeré ni ó ti dàgbà. Bó o ní dídàgbà tí yín bàbá. wà á ní kékeré rí i pé mo ṣe sọ pé bàbá mi ìlú Ìkòyí ni ìyá mi ti Àpòmùwà ṣùgbọ́n nípìlẹ̀pìlẹ̀ ìyá mi Iléṣà gan ni a ti wá wá sí Ìkirè àbúrò wọn Ọlọ́ọ̀wá olóye baálé Ọlọ́ọ̀wá àbúrò màmá yín àbúrò màmá mi olóye baálé Ọlọ́ọ̀wá so ìlú Ìkòyí gangan ni a bí mi sí ọdún tó fẹ́ tó bí 70 years nísìnyí. àádọ́rin ọdún sẹ́yìn. so láti ìgbà yẹn inú àwọn òpó ònú ilé àpò nílùú ilé la gbé ṣèwé la gbé ṣe gbogbo tá à ń ṣe ilé la gbé kàwé lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀. ìwà àwọn iléèwé wo lẹ lọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. mo ní ìyá mi jẹ́ ọ̀tún ìyá àjọ st david church nílùú Ìkòyí st david primary school Ìkòyí ni mo ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́bẹ̀rẹ̀. st david primary school. primary school ni mo ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́bẹ̀rẹ̀. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. so gẹ̀rẹ̀ díẹ̀ bó di ọdún 1970 la papòdà kó bẹ́ẹ̀ la kó bẹ́ẹ̀ la bọ́ sí iléèwé girama. ìgbà yẹn modern school ló pọ̀ káwọn èèyàn tí wọ́n bá ti jáde wọ́n lọ modern school ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ọlọ́fọ̀rọ̀kẹ́ bàbá ló jẹ́ fún wa ìyẹn ní Ọládìméjì Akínpẹ̀lú Chief Ọládìméjì Akínpẹ̀lú àní à ń tọpa wa pé bẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ sórí àní kàwé ní àkọ́kọ́ kàwé nílùú Ìkòyí nílùú tó láàyè tó léwé tó ta lè pé wípé university graduate alákọ̀ọ́kọ́. ẹ bá ń darúkọ wọn. ní Chief Oyèwọlé Ọládìméjì Akínpẹ̀lú àní àkọ́kọ́ kàwé ta lè pé ẹni tó kàwé tó gíríkì nílùú o àkọ́bí ìyá mi ni. ẹ wá wò wípé àwọn àbúrò àwọn náà gbọ́dọ̀. wọ́n ní eku tó bá ti ní òkú lẹ̀ ìrẹsà ìyàwó àná ó dàbí nǹkan náà bẹ́ẹ̀ bí ìwé yìí o ẹ jẹ́ kí n kó ọmọ ìyá mi náà ẹ jẹ́ kí n tan ọ̀tọ̀ náà ní àti mú àná. tí wọ́n bá ti yunifásitì gbà yẹn wọ́n pè é gbégbé yìí wá o. wọ́n yẹ̀ wò. tí a bá ṣe kò kejì a bá ṣe kò kẹrin kò ní tẹ́ bọ̀dá wa nú kò ní tẹ́ ọlọ́run o. ọ̀rẹ́ àbúrò mi kan tó bá pẹ́ kẹ́hìn tó bá ṣe kò kẹ́hìn tó bá gbà náà bá lílù tó wíwọ́ kásá ṣe ń pàṣọ́nà títí a fi jáde primary 6. mo ṣe wá jáde tán wọn ló dàbí pé ọmọ yìí máa ṣe ilé òde lọ modern school. bá ṣe dánwò. ok grammar ju modern lọ ń gbà yẹn. ó ju modern lọ. ok. so mo wà ní àkọ́kọ́ tó ti primary school lọ sí grammar ńgbà náà. ok ẹ sà mo fẹ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn modern yẹn ìpele ẹ̀kọ́ wo ni modern ìpele ẹ̀kọ́ wo ni grammar ṣé ẹni tí ò bá ṣe
tí ò bá lọ modern ṣó lè lọ sí girama ó lè lọ. láì lọ modern. Ìgbà míì wà tó pé tí ẹ bá fẹ́ tí ò bá páàsì tí ò bá yọrí nínú àti ṣe girama tí ò bá yege. tí ò bá yege yóò bọ̀ sí modern lọ tó kó. tó bá ti wá kó mbẹ yẹn ọpọlọ rẹ wà tó ti dáadáa yóò wà lọ bẹ ẹlòmíì yóò ka mẹ́ta mbẹ kó tó wá bá lè ní girama. ṣùgbọ́n girama ó ṣàgbà modern. ẹ̀yin wá parí primary 6. mo ti parí primary 6 mo bọ́ sí akọta àjọ wọlé gbà náà. ṣe àlebá ni wọ́n ti díẹ̀ bíi méjì àbí mẹ́ta. adé àyànlọ́ Sulaiman àyànlọ́wọ́ nìkìrè. Sádà Àtọ́lá Túpọ̀ kò yìí. Bàtà Ìyàndá ilé tìmí náà ni. Tòjò Sáyà Ògúnbọ̀dé ó ti papòdà ní àìpẹ́ yìí. Àwọn tá a jọ kúrò ní girama nìyẹn. nígbà yẹn nìyẹn. nígbà tí wàá dé girama. nígbà wàá dé girama à ń ṣe wẹ́rẹ́ sẹ́bà bó ṣe sọ mo ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti wọlé. bá a ṣe kọ́kọ́ wọlé yẹn àti àwọn wá láti modern school yẹn wọ́n gba gbogbo nǹkan tán ni o àwọn gba àṣàrùn ṣe bá a ṣe ni. òkè bá dé ìpele kẹta tá a fẹ́ bọ́ síbi tí a gbé máa kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì gbogbo epo ti tánú ọkọ̀ wọn. ó ti rẹ wọn. ó ti rẹ àwọn àti ṣe àwọn ka kíláàsì kan lẹ́ẹ̀mí ìtàfi jáde 1975. tàfi jáde girama. tàfi jáde girama school. nígbà wa jáde akùdé kan wá wà. akùdé tó wà ní èdè òyìnbó ó gbé àṣubú gbogbo wa pátá ó dẹ̀ pín àti yíyá ń bẹ̀ ó yẹ ní méjì ẹ̀pẹ́ nìkan ní Adépọ̀jù yes plenty àbí mẹ́rin ṣáṣe ọmọdé kírẹ́dìtì ọkọ̀ kan yòókù pípì àwa yòókù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni. lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ so kí ló ṣokùnfà rẹ̀ àbá. ìgbà náà tẹ̀sà kéèsì. àwọn tíṣà tó yọ kọ́ alédè èbó kò sí bá a ti ń kọ́ ní ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ló pọ̀. àdínkù tíṣà wà gbà náà. ó wà gbà yẹn táàbí gan ẹlòmíì tó jáde modern secondary school ó tún kọ́ ànsẹ́. a sọ bẹ́ẹ̀ ẹnlẹ tó bá jáde mọ́dá. à ń pẹ́ nìkan ní síkòsìkò ọmọ wọlé ló kọ́ àmàṣì. tó jáde mọ́dá. tó jáde ní grammar school. grammar school ok wọ́n ti jáde ìwé mẹ́wàá tán. wọ́n rí tẹ́ rẹ̀. àwọn olùkọ́ ní grade 1. ló sì tẹ́ wọn kọ́ ọmọ pa ní màṣì. nǹkan ọkọ̀ bá a sá ṣe yímọ ńgbà náà ni. ilé ẹ̀kọ́ ò sì pọ̀ ńgbà náà yé ká mọ̀ kọ́ mélòó ní bẹ ní ìlú. Ìkòyí lẹ ti lọ sí primary school. pé mo ti lọ. mọ̀dá wà ń kó ìgbà náà. ti mọ̀dá kàkà ìṣòro tá a ní Ìkòyí nílùú Ìkòyí nìyẹn kò sí girama sí mọ̀dá ló jẹ́ ìlú yòókù ló jẹ́ kó tayọ. nígbà tá a wà ní girama yẹn à ń pè kínní kan ní Founders Day. a máa sáré yípo ìlú mẹ́tẹ̀ẹ̀ta torí Ayédáadé grammar school ta ló yẹ ìlú mẹ́ta ló ní. ìlú Ìkirè ìlú Àpòmù ìlú Ìkòyí. nígbà bá ṣe Founders Day yẹn a wà sáré láti Ayédáadé grammar school yẹn a wà yí gbogbo ìlú mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. tá a bá ti wá dé ìkókàdúkọ ọmọ wa tá a mọ̀ tá a dá gbogbo mọ̀ pé ọlọ́mọdé lọ́mọnú ilé ọlọ́mọdé. so ibi tí sùkúl yẹn gẹ́gẹ́ wà wọ́n wá ní oore ọ̀fẹ́ láti kó ọmọ sílẹ̀ nígbà wà lọ. torí kó súnmọ́ wọn. kó súnmọ́ tá a gbé kọ́kọ́ rẹ̀yìn díẹ̀ nílùú kù lórí ẹ̀kọ́. nígbà tẹ wá lé Àkùdé wà nígbà tẹ jáde. lé Àkùdé wà ẹni ẹ ṣe dání ká mọ́ tungun bẹ́ẹ̀ lẹ́yìn àgbàwé. bó ti jẹ́ pé sáyẹ̀nsì ni gbogbo iṣẹ́ wa bá gba ọlọ́sìsẹ́ bá dá búkì ilẹ̀ universal education bàbá Abáṣọjọ́ ló wà mẹ́gbà náà bá gba teacher training college lọ́dún kan mo sì lọ sí Divisional Teachers College. ìlú wo ló wà? Ilé Ifẹ̀. Ifẹ̀. ọlọ́dún kan ni àgògòrò ọlọ́dún kan ló wà bẹ́ẹ̀ kò sẹ́lómi. àwa tó kù díẹ̀ káàkó ọkọ̀ kan ọlọ́dún kan tó yẹ pé a ní ìwé tó lè gbé àwọ̀ yunifásitì ṣùgbọ́n èdè èbó ó fẹ́ fẹ̀yìn wa jẹlẹ̀ díẹ̀ so àwọn ọbẹ̀. so wọ́n sì máa ń fún wa ní 8 naira nígbà náà gbogbo òwe ni a kó fún wa oúnjẹ of everything mo bá rí owó yẹn ni mo fi wá gba fọ́ọ̀mù GC. àti ilé náà ti fún 8 naira bí. ìjọba ní fún wa lówó lẹ́yìn bá fún wa lówó wọ́n fún wa ní aṣọ
wọ́n fún wa ní ìwé wọ́n fún wa ní kàtà máa wọ̀ ìjọba ń fún yín lówó ìjọba náà o ní 77 wọ́n fún wa o so wá owó yẹn bá díẹ̀ ọkùnrin ò tó ẹ jẹ́ kó wó yín ó wọ̀ ẹ́ wá ó ní ọgọ́ torí gbà náà kò sí pé wàhálà tá a bá ti jáde báyìí iṣẹ́ wà ní so bá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi àti ìjà bá a ṣe parí teachers college yẹn wọ́n gbé mi wá sí AUD primary school Alámọ̀ ní 1177 àjáde gbé mi sí AUD Alámọ̀ àgbà débẹ̀ tíṣà òpọ̀ gbà náà àwa grade 2 bíi méjì ìdáwọ̀ lẹ́yìn ọ̀gá tí o bọ́gà yẹn ṣe kó o jẹ́ bí transfer rẹ̀ ló bá dọ̀gà. ok bẹ́ẹ̀ ni transfer ọ̀gá yẹn kúrò ẹ̀yin lẹ́dún pọ̀ wọlé. a bá máa gbé voucher a máa gbé wá sí ìwò láàgbé wá gbà náà. láti kò yìí. mo ní ọ̀rẹ́ kan wọ́n pè ní JB Akéwùmí ọmọ gbọ̀ngàn ni Suzuki 120. nílò. láàbí ó gbé mi lẹ́yìn láàjọ Ìbàdàn ní báńkì tágbé máa gbowó. so wọn kìlómítà ní a máa ń fi calculate mileage tá a gbà ní àlàwáàsì pé agbófájà wá sí. ok ẹ máa fún ilé àlàwáàsì pé distance. wọ́n máa fún wa bíi tí kọ̀ọ̀kan nígbà náà so bá a ṣe bó wá sí àtàrà à ń ṣiṣẹ́ lóòótọ́ iṣẹ́ náà ò tí ì ṣètò okùn sí ni màá sọ ní mọ́tò jági bẹ́ẹ̀ máa ń fẹ́ ìṣòpọ̀ olúwa tí ń jági ní àmọ́ wọ̀ pé tọmọ koríko oríṣiríṣi ó kọ lára rẹ̀ so tá a bá ti wọ̀ ní abiri tí a bá fún mọ́ra wa tá a bá pẹ́ sọ́ọ́sọ́ ìbáṣọ tí pàtó bá ti tẹ bírèkì báyìí wó gbogbo wa wọ̀ gbóra wa àyọ̀bà wa wà bàbá dé ọ̀rọ̀ náà àṣọ orí Alámọ̀ yẹn àwọn àgbà tùmí ni má tẹ̀ lájọ kọ̀ọ̀kan lágbàdé máa fẹsẹ̀ lè lọ sí. síbi tẹ́ ń lọ lójoojúmọ́. no dábà ti lo bí abẹ lásán. ok bẹ́ẹ̀ ok máa ń lo bí ọ̀sẹ̀ kan ok. ìjọ kẹwàá tí mo fẹsẹ̀ láti ibẹ̀ àsílé. láti Alámọ̀ wá sílé. Alámọ̀ wá sílé. kí ló fà á lẹ̀ kí ló fà á. akẹ́gbẹ́ kan bí káfíń ọmọ ọ̀dọ́ sábà kó sì dáre dẹ́wọ̀. àárín ìbọn arájà nígbà náà a ṣe bá a ṣe rè tá a ṣe ní níbo wá pẹ́ títí wọ́n á ní wọ́n ìyá mi wá ní ọmọ tí ń gbà lóko ọ̀kọ́ kan ní bèbí náà kókó bó ní àti bá a ṣe tí mo wá sí AUD primary school Adífànà Lápòmù ó ti di Adífànà yẹn mo ti lọ tó bí méjì bí sẹ́ẹ̀ tíṣà ọ̀kọ́ kan o sì ti ní ìwé ẹ̀rí kan tí mo lè fi lọ yunifásitì àti gbogbo ẹ̀ o sì ṣèdánwò nìyẹn à ń pe kọ́lọ́fọ̀rún kẹ́ bọ̀dá wa Dẹ́wọlé Dr. Dẹ́wọlé àwọn yẹn wọ́n wà ní yunifásitì mẹ́sìn ní Ifẹ̀ so wàá mú kí n gbé sáyẹ̀nsì wà ní wọn fámẹ́sì náà fẹ́ kí n ṣe àmọ́ àwọn concessionary tax sámẹ́sì yunifásitì àmọ́ kọ́sẹ́ àmọ́ bá máàkì wọn àti gbogbo ẹ̀ kó o sáyà títí mo kàn gba fọ́ọ̀mù ni wọ́n bá mú mi ní ọ̀nà bíi mẹ́ta wọ́n mú ní Yaba College of Tech wọ́n mú fún building tech lẹ́ẹ̀kan náà wọ́n mú mi ní Adéyẹmí College of Education wọ́n mú fún mass chemistry wọ́n mú mi ní Iléṣà College of Education wọ́n mú fún Econs Geography. ẹ wà mọ sakọ. wàá gbéra. mo máa fẹ́ lọ báyìí o. ìyàwó tí mo fẹ́ lónìí ó sì mí dé títì. ok. pé n bá mo lọ rìsúùmù ní Adéyẹmí College of Education Òyìnbó. ok. 28 naira. owó admission mo gbà láti wá. 28 naira. nígbà mo dé kámpọ́ọ̀sì lọ́hùn àti àti wà pé rédíò sí dàbí alára àti àti wọ́n ti jà ní àti tú wọ́n ti tilé ìwé mo dẹnu ọ̀nà ní àti tilé bó ṣe ń délé mo bá admission àti mo sọ lẹ́ẹ̀kan yẹn ti ìlà Iléṣà bá ti gbà wọ́n sọ wọ́n ní ẹ má ti lu ọdún mẹ́ta ní iṣẹ́ olùkọ́ o bàbá Ọbálágẹ̀ ọlọ́fọ̀rọ̀ kẹ wọ́n máa fún wa ní owó láti jẹ́ kí tíṣà pọ̀ sí ní àti àpúfù kó máa fún wa ní owó lóṣooṣù nìyẹn. ní skul ní agbẹ́tìjì kó tá a gbà ká tó lọ sí skul tá a fẹ́ lọ òní a fẹ́ máa òní a ń fún wa bó ti gba bó ti bọ̀ náà Iléṣà mi ó dà pé ẹ̀kọ́nsì àti geography tó ń ṣe díẹ̀ lẹ́tù ìlú bó ti gba bẹ̀rẹ̀ bó bá gbé di àdúró èmi lóòdó yẹn jìnnà mo pa mass chemistry ti wá lọ sí Iléṣà bó yá ni a stop ní a dára owó tí wọ́n fún yẹn dúró a parí ẹ̀kọ́ wa ní 1980 ní Iléṣà a ṣe ń parí wọn ní ká lọ ṣe ìlú. ok aṣọ ẹnìkan náà sọnù tàbí tí mo ti fẹ́ nìkan náà mọ́ sí ìrúlù gbà náà pẹ̀lú NC. mo fi sí ìrúlù wọ́n gbé mi lọ sí Bauchi wọ́n gbé mi dé Bauchi
7 naira ní mọ́tò dé Bauchi train dé Bauchi. train lẹ́wọ̀. ṣé mo wọ̀ ayé dàgbà yẹn. láti Ìbàdàn àbí bó. láti Ìbàdàn ni mo lọ wọ̀ ní bí ẹgbẹ́ post office ní Ságòdì àgbóná pé bẹ́yẹ bẹ́ẹ̀ mo gbé lọ wọ̀ ìpìlẹ̀ sí yàgàn kú. àti ìdòdó ọjọ́ kejìlá dé nígbà fẹ́ dé Jọ́ọ̀sì ni dìré mẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ apẹ́ níbẹ̀. ok ìgbọ́ tó ṣe kó tó di pé ẹ padà sọ. ìjọba gbé ká lọ ní níbẹ̀ wá dé Bauchi kọ́. wọ́n gbé mi lọ sí Kivi primary school. Àkàlẹ́rì gan ni local government wọ́n á gbé mi lọ sí Kivi. ok Kivi gbé yẹ pé kò sí ẹ̀mọ́ máa ń ṣàwàdà máa báyàn sí ilé ọ̀pọ̀ kan. skul tí wọ́n gbé mi sí báyìí àti àwọn Haúsá bẹ̀ wọ́n sì láìpẹ́ ń bá ń fẹ́ máa kó èdè wọn kò sí nǹkan pápá náà pẹ́ẹ́lẹ́ kan ní làdáhùn. bí n bá ti Haúsá jẹ́ ẹ̀fún gbàgbé làdáhùn. àjọ máa jẹ ní ìmẹ́ta Haúsá ní bẹ̀yẹ. so àwa tí ń tìjọ́ àwa wà bẹ́ẹ̀ ní àwa ní kíláàsì ní káfù na dìgírì kan mo gbé yunifásitì gírì sẹ́wọ̀n pẹ́ sí mo sọ pé mo ní lọ. ẹ bá sì sakọ bí náà níwèé tí mo fi lọ kínní ni mo sì lówó lọ Haúsá kan ló fún mi ní owó tí mo fi fọ́ mu yunifásitì direct entry mo sì gbà yìí yẹn. láti ibi tẹ láti NYSC mo ti gba fọ́ọ̀mù mo sì gbà so n gbà mo dé bí mo ṣe ń dé iṣẹ́ òun tí òun gbà yẹn bí mo ṣe ń dé ni wọ́n gbé mi sí Wákàjẹ́ grammar school ní Gbọ̀ngàn ibẹ̀ mo wà tí mò ń kọ́mọ ní a bá tó múwèé pé tí mo bọ̀ ní University of Ife o ok kí wọ́n á ṣe economics fọ́ọ̀mù tẹ́ gbà bí. wọ́n ní mo ti wọ́n ti mú yín o. láti tún wọn ní wàá sọdún mẹ́ta mbẹ́. gbàmí nǹkan wa yóò ṣe kò ṣe kò sáà. ṣé wàá lọ. gbọ́lọ̀. ok kọ́ọ̀sì wo lẹ sí bẹ̀. ẹ̀kọ́ sì mo sí bẹ̀. ok ok. mo ṣe wá lọ bá a ṣe lọ yẹ mo ṣe parí bẹ́ẹ̀ náà nìyẹn àti yege ní bẹ́ẹ̀ yẹn. ẹ̀mí tẹ̀síwájú yẹn wà lára yín. nítorí mo sọ pé èmi náà mo sọ pé kí ìlú kò síwèé gidi lọ́dọ̀ wa. ẹ sọ bẹ́ẹ̀. pé èmi náà gbọ́dọ̀ mo kàwé níbi. èmi náà jọ kan náà àwọn tí ó kà. mo ṣe mo tẹ tẹrẹ tí bá ti tẹrẹ. bá a ṣe tún jáde nìyẹn ní yunifásitì o. gbà dé yunifásitì gbà yẹn. Ifẹ̀. ká jáde bá a jáde kó n fẹ́. àtúndé ṣe bá fẹ́ ṣe ti fẹ́ máa lè díẹ̀ díẹ̀. kí ni ìwé ìtẹ́gbẹ̀jáde nífẹ̀ẹ́ gbà yẹn. second class ló wà. ok degree náà ni. degree ni ok ìrántí mo fẹ́ degree náà ni ok. ok so bá a ṣe wá jáde ṣe bá fẹ́ di kíní. ṣe àṣàṣe ṣe pápápá ọlọ́run tún ṣe sínú ìṣẹ́ fún mi. ká padà sí àwa ṣe mo sọ pé à ń gba sálárì ní ìwé primary school. yes. ní wọ́n ní gbogbo àwọn tá a wà ní study leave with pay o. ok ká padà síbi tá a ti kú o. ok study leave with pay ni ẹ fi tẹ̀síwájú. ok láti gbé padà sí AUD primary school àdìfà nìyẹn. nígbà wa débẹ̀ tán àti bóyá nípa gbogbo ẹ̀tí ní ẹ̀sì lọ tí wọ́n ní dìgbì lọ wọ́n ẹ̀sẹ̀ rú wọ́n ẹ̀sẹ̀ èrò primary school teacher ẹ̀jẹ̀ agbẹ́ lọ sí grammar school àní ìdíwọ́ ní grammar school. àbí o ọ̀pọ̀lọpọ̀ ju ibi tẹ́wà lọ. bẹ́ẹ̀ ti tó ta mí pọ́n nìyẹn. ok láti gbé mi lọ sí Gbẹ̀gán ànọ́dọ̀mọ́ Anglican grammar. sẹ́yìn mọ̀ pé wọ́n ti lọ Wákàjẹ́ ní Gbẹ̀gán tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ní kọ́kọ́ gbé sí kí n tó lọ fẹ̀ wọ́n á padà sí Àdìfà. bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀. so bẹ́ẹ̀ tó gbé mi lọ sí gbọ̀ngàn padà so ẹ̀ lè ṣáájú jù bẹ́ẹ̀ mọ́. ibẹ̀ mo ti wá tó ṣiṣẹ́ bàbá ń ṣiṣẹ́ bẹ̀ ní abá ní wọ́n fẹ́ ìgbà yẹn wá create state Ọ̀ṣun state ní from Ìbàdàn wọ́n pín a di pé wọ́n máa tún lédi òṣìṣẹ́ ní mínísírì olóòṣè ìjọba o ní a ṣe àgbàtẹ̀sẹ̀ bá a ṣe lọ gba fọ́ọ̀mù ní a ṣe tó ṣe a ṣe pé àfihàn tàbí mọ́ a ṣe ìgbìmọ̀ ayé láti wọ ọjọ́ mínísírì ìjọba náà o a ṣe ó lè ṣe wá ṣe chance ok a sì dánwò after form nígbà ṣe nígbà fọ́ọ̀mù tẹ́sẹ̀ tán ok àwa tó ṣe interview pé a ní senior assessor kan junior assessor kan ìyẹn tí ó interview ẹnì kọ̀ọ̀kan oríṣiríṣi ìbéèrè bọ́lá fún pé bí ti ṣe dé àtúnwọlé gbà tá a wá gbé a bá gbé mi lọ sí office of planning and budget. ok yes sir ká tó tẹ̀síwájú sir kí ni ṣé ẹ fi ṣe ti primary health ni àbí transfer àbí kí lẹ ṣe sáfìsì kí lẹ ṣe ok gbogbo tí mo ti ń kó bọ̀ òun náà mo gbé wọ
ministry iṣẹ́ ìjọba ní ministry. ok àwọn àgbẹ̀ pé salary àná àná sa salary wa. àbí o nígbà tí èèyàn gbé stool bò ní situru ó gbé sí mídí situru ní ok sí yàtọ̀ mbẹ́. ok so ṣùgbọ́n ìyàtọ̀ tó àmẹ́ ni pé ọkọ̀ tí mò ń jẹ́ as a teacher ó ti yọ yàtọ̀ ẹ̀yẹ bó ti wà ní level 10. ok ní teaching tẹ́ ibi tí ẹ tíṣà. gbà tí wọ́n gbà mí yẹn wọ́n á fún mi ní senior budget officer. wow senior budget officer. bá a débẹ̀ ká dé ministry ní abáni òkè ibi márùn náà kó wá bí mẹ́fà ni pé ta ló lè ṣiṣẹ́ ní budget torí kápọ̀ ní budget office of planning and budget. ok kápọ̀ mẹ́ planning wà ok budget wà ok àwọn monitoring wà. ok so wọ́n á wo ìwé ẹ̀rí tá a gbé kúrò ní yunifásitì wọ́n rí pé economics lè ṣe ó yẹ kó lè ṣe ní budget. eléwu ló ń bi. ó wà níbi budget wọn pé ọ̀gá wa ní fásitì Òkèyọdé ó jẹ́ dàrẹ́tọ̀ wa ńgbà náà. ok ọdún wo nìyẹn sábà lẹ wọlé sí ministry ọdún wo lẹ wọlé 1993 lẹ wọlé sí ministry ok. ọ̀gá wa ńgbà náà ni Ẹ̀dà Adélọ́wọ́ kan ó jẹ́ general. ok. so bá a ṣe fún wà bẹ́ẹ̀ yẹn. ṣe lè rántí àwọn tí ẹjọ́ ṣe transfer tàbí tánjọ gbà yín gbà náà ṣe lè rántí méjì mẹ́ta tẹjọ wọlé gbà kan náà. àjọ ń ṣe dòní ga tó ní gúrùpù gan nínú masa táwọn ṣe dòní. nínú budget and planning office bọ́dẹ̀ ìta gbẹ wáyé wọ́n gbé Dọ́là Oyè ọmọ Ẹdẹ ọgbà síbẹ̀ wọ́n gbé Olúwadáre PSC òtítà náà ní chairman civil service commission ní ìsìn wọ́n gbé àwọn ẹjọ́ wà ní planning Adépọ̀jù ìrèé àtẹ̀mí náà láti kòrè tàbí wà ní office of planning and budget báyìí àtàjọ bẹ̀rẹ̀ ẹ̀yẹ̀ tó pọ̀ káàkiri o torí bí àtàgbà báyẹn a lọ bí 93. tíjọba bá gbà náà. wọ́n fi fíìlì fẹ́ ká sí gbogbo tí wọ́n wà ní àríyá fíìlì wọ́n wá sí dáadáa gbogbo local government yẹn gbé mú yàn kò sí pé ó pọ̀ síbì kan bí ẹ ṣe é ṣe nìsín. làǹfààní ẹ̀ fi kan rú yín. làǹfààní ẹ̀ fi kó so wẹ́rẹ́wẹ́rẹ́ ní ministry of finance yẹn mo sì lọ́dún 9 bẹ́ẹ̀. ṣe sọ́nọ́mà kéèyàn ọ̀pẹ tó bá yẹn ní. ẹsẹ̀ rí wọ́n ti sọ ibẹ̀ yẹn di professional tó pé wọ́n ò fẹ́ máa gbéyàn lọ kó máa gbéyàn padà oníṣẹ́ yẹn ó ní ẹ̀kọ́. ẹni tó bá mọ̀ pa rẹ̀ lọ gbọ́dọ̀ dúró ń bẹ̀. gbọ́dọ̀ wà ń bẹ̀. tó o bá ṣe é ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bó wá di pé kìíní sẹ́wọ̀n pé bó bá yá náà àjọjọ lè dùn. ẹ sì ní òkè àgbẹ̀ o. jẹ́lò mi ò bá bẹ̀. ẹ bá gbé mi lọ sí lance. mo yà ni ẹ tún náà ẹ má ti gbé lọ wà á tún dá mi padà. bó wá yá tó ṣe díẹ̀ náà bá ṣe gbé mi padà sí civil service commission di agbègbàsẹ́ lákọ̀ọ́kọ́. ok ẹ tó gbà síṣẹ́ àgbẹ̀ mi lọ bẹ̀. àgbẹ̀bọ̀ wa a tún síbẹ̀ gbogbo ọmọ tó bá fẹ́ wọlé wọ́n sì asukọ̀ ni wọ́n sì gbogbo ẹ̀ a tún kọ́ àti ọlọ́run tó ń gbogbo wa yọ ń bẹ̀. àti tún bá ṣe ń tẹ̀síwájú. bóyá tó ṣe gẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ a tún lè kàwé sí i. pẹ̀lú degree tẹ́ni. ẹ bá ní ká tó lọ kàwé sí i la bá tó gba fọ́ọ̀mù masters. bàbá tó padà sí fẹ́ẹ̀ tí mo ti ṣe degree àkọ́kọ́ wọ́n á lọ ṣe master in public administration. wow. bá lọ bẹ̀ ọ̀fẹ́ náà ni o ìjọba owó rẹ o bá lọ bẹ̀ lọ fi kùnà mọ̀ láti jẹ́ kí ata sánsán. nínú ọkọlẹ́sẹ̀ wa láti jẹ́ kí ata sánsán ní ẹ̀ka tẹ́ wa yẹn. bá a ṣe ń dé báyìí ẹsẹ̀ tó gbé mi nìyẹn wọ́n ní a ṣe dá ẹ̀ka kan lẹ̀ o ní à ń pè ní Ruwesa. Rural Water and Sanitary Agency. láti gbé mi lọ bẹ́ẹ̀ ni wọ́n ní kí n lọ ẹ̀mí wọ́n jẹ́ dàrẹ́tà àkọ́kọ́ tí ó lẹ́ka yẹn tí ó àti bẹ̀rẹ̀ sẹ́ wẹ́rẹ́ tó ń bá sẹ́ lọ àti bá sẹ́ lọ. pé kẹ́ ẹ lọ tó bẹ̀ ṣe. ká gbàgbà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹbí ẹ tó ti ní rí. tẹ́ ti ní lẹ́nu iṣẹ́. ká ìmọ̀ yẹn tá ká ṣe lọ lò ń bẹ̀. báyẹn tó ń bẹ̀rẹ̀ ta tó ń ṣiṣẹ́ lọ ta tó sọ ẹ ọmọ yóò tún ó yẹ kó dẹ̀ kó ta sánsán díẹ̀. wọ́n ń rí akitiyan yín. bẹ́ẹ̀ sì gbé mi nìyẹn. ẹ bá ní mo máa lọ sí ọ̀dọ̀ máa lọ sí PSO Public Service Office ní wọ́n bẹ̀ mi lọ sí staff yẹn wà lọ́dà staff yẹn pè ní human resource nìsín but establishment and training la máa ń pè. establishment and training. wọ́n á gbé lọ sí the director of
establishment. ok ok ok. So bàbá tó ń ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ àṣìdébẹ̀ báyìí ọ̀gá wa Ẹ̀dà Akéwùsì. Ẹ̀dà Akéwùsì yes wọ́n rántí. amani head of service wa. yes. kọ́lọ́fọ̀ lókè Mr. Ọlápẹ́tán. ok. yan àná jẹ́ PS wa. invariably Ọlápẹ́tán yẹ àjọ wá láti finance ni àti wà ní finance. ok ẹ ti parí rí. tó wà náà fi dàrẹ́ tó wà ní finance gbà tí òkú yẹn di BS. ok ok. so àbátọjọ pa ìtọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ wo. lọ ṣiṣẹ́ lọ nìyẹn tó ṣiṣẹ́ lọ nìyẹn. Ẹ̀dà Akéwùsì. ìjọ ìrírí kan wá ìjọ kan. àwọn labour ìlú mọ̀ wá jájà labour náà. ok. àwọn pẹ̀ nìkan ní Adéjùmọ̀. ní chairman TUC. ok. so wọ́n fẹ́ gbórí Ẹ̀dà Akéwùsì head of service wa. ok. wọ́n ti kọ́ lọ wọ́n ní kọ́ lọ sọ́dọ̀ PS Ọlápẹ́tán. wọ́n ní Ọlápẹ́tán ti lọ lé o. ok. ọ̀gá Ẹ̀dà Akéwùsì wa ní dàrẹ́tọ̀ mi gbọ́dọ̀ wà ńbẹ̀. wọ́n ní ọ̀gá rẹ̀ mọ̀ ti lọ lé ọ̀gá wa sọ kíni kan lẹ́tà ní sọ fún mi ò sọ fún tẹ́lẹ̀ o. wọ́n ní ẹni tẹ́ wo yẹ he will be the first to come and the last to go. pé òní ó kọ́kọ́ dé síbi iṣẹ́ òní ó sì tó káyọ̀ nígbà bá lọ tán ní òtò lọ. à ń wòye. ní a bá fẹ́ tẹ̀sí TPS head of service. sọ fún àlébọ̀ tí wọ́n wá bẹ̀. ok. a bá ní bá ké sí mẹ́sẹ̀njà kan lọ pé dàrẹ́tọ̀ wà pé ọ̀gá head of service fẹ́ ní o wà mọ páàdì tààrà wọ́n sì ń sọ lọ́sọ̀ pàpà fẹ́ fẹ́ gba iṣẹ́ tá a ṣe ni mo ti mú báyìí mo ti mú mi mo ti lọ mo ti mọ yàtọ̀ àti fáìlì mo ṣe lọ báyìí mo sílẹ̀ báyìí mo wá bá bú sẹ́rìn mo ní kí wàá ní ọ̀rẹ́ rẹ̀ sí. ok head of service ní iṣẹ́ tá a ṣe kú ń jẹta yẹ bá a ṣe ṣe kó lè yẹ sà kó lọ sí kó gbàjà wà kó bẹ̀ wá sí àwọn labour yẹn ẹ sì wá ń bọ̀ ní abájà dọ̀ mi wọ́n ní ọ̀gá yìí ní trust inú rẹ o wọ́n ní ó sì sọ̀rọ̀ ọba mi nínú ọ̀gá gán dùn pé n tí àwọn yìí àbá bẹ́ẹ̀ wọ́n ló sọ pé ọ̀dọ́ kọ̀kọ́ dé nígbà táwọn bá ń wọ lọ ọ́fíìsì ẹ̀ náà ó gbà kọjá àwọn ti rí ọ ó ti rí ọ wo òun lè rí àwọn o nígbà táwọn bá sì tó lọ náà àwọn rí i pé ó tún ṣiṣẹ́ ní ọ́fíìsì lọ́wọ́ náà ni àwọn ti lọ́ta wọn. gbàgbà kò tán ní òtò kú wọ́n tún wá sọ wọ́n ti wá bà bẹ́ẹ̀ ìwọ nínú ọ̀gá yẹn wá dùn tó ìdá ń bọ̀ wọ́n gbòdì jẹ́ ká fẹ́ ṣe àwọn teachers fẹ́ gba ẹ̀kúnwó 25%. pé a máa gbé àṣẹ lóko ọkọ̀ kan yẹn wọ́n ní a lọ sí meeting l'Abuja. l'Abuja báyìí ní gọ́vùnà Oyinlọ́lá ó wá ń jọba nígbà yẹn a sì débẹ̀ gbogbo gómìnà Nàìjíríà ni o lápẹjú bẹ́ẹ̀ lápẹjú àmbẹ̀ Bukola Saraki gọ́vùnà wa ní Kwara àní ọ jẹ́ chairman àwọn gọ́fúnà ní South West ní gbogbo Nàìjíríà. so abẹ̀rẹ̀ mítìn yẹn láago 12 bá a ṣe dé ní gọ́fúnà Oyinlọ́lá ní my head of service who is going to be the secretary and my director of service there. mo sì dìde nù bàbá bẹ̀rẹ̀ sẹ́ àwọn tó bàlẹ̀ bẹ́ẹ̀ sí ká ṣàṣẹ ó ti báyìí parí báyìí nìkan bíi aago 2 àmọ́ ní okay go and give me an accommodation àbá fún mi ní anikọ́wọ́lọ́ fún mi sí wù tó lọ gbó mi ò gbó ti fẹ́fẹ́ ìrẹ́lẹ́ báyìí mo tún ti gbé tó ti hàn náà pápápápá ẹnìkẹ́lẹ́ tó dé ilé yá Ọ̀ṣun tó yá báyìí àtẹ́dọ̀ sáfìkà tó sí mọ́tò ní àtàbúdà mi àtìdọ́wá tí Ọ̀ṣun pẹ̀lẹ́ wọ́n àṣẹ bá ṣe á dé gbà wà l'Àbújá yẹn àwọn ìjà ń lọ wọ́n fi lọ jọ rísítà wọn lọ gbogbo ẹ̀ bọ́ọ̀lù wá dé tí mo lọ kí àwọn sẹ́kítírì ọ̀gá mi ní sẹ́kítírì wá dé pé ọ̀gá sẹ́yìn ò fẹ́ lọ Jerusalem ní mo fẹ́ lọ wọ́n ní pé kẹ́kọ̀ọ́ bá wọn ní onígbìlú ọ̀bọ̀gà mi lè máa lọ báyìí lọ sàbẹ̀sì ọ̀gá ẹ̀mí àfẹ́ lọ ṣé bá ojú wà lọ́dọ̀ Àbújá ń tà wá ó ṣe sọ pé ó fẹ́ lọ ọ̀kọ́ kan wọ́n bá ké sí Mrs Adesina ó yá lọ kọ́kọ́ ẹ̀ lẹ̀ bí a ṣe ṣe nìyẹn àtẹ́dọ̀ sáfìsì o àtẹ̀mí o àti PS ní Ọlápẹ́tán o àti ọ́fíìsì la gbogbo wa àwọn ẹ̀dẹ̀ta la lọ papọ̀. lẹ lọ ń gbà kan náà a lọ sí Jerusalem lọ papọ̀ ní. ìjọba àbí. ìjọba ló ń lọ. a lọ papọ̀ bóyá bí yọkẹ wà bí kàlà tó dé. àǹfààní ṣíṣe dáadáa yín lẹ́nu iṣẹ́ lẹ́jẹ̀ yẹn. so bó ṣe wá wà ní
staff yẹn a máa ń ṣe meeting káàkiri wọ́n ń pè mẹ́nìkan ní council of establishment gbogbo state máa ń ṣe a máa ń compare notes kí ni ṣẹlẹ̀ lọ́dọ̀ ní kí ni ṣẹlẹ̀ lọ́dọ̀ nǹkan méjì ni mo mú kó níbẹ̀ ẹni ọ̀rẹ́ kò ní ìwà kan wà Ìbàdàn ní Ọ̀ṣun state nígbà tí a kéré mo sọ pé a ṣe create Ọ̀ṣun state yìí kò sí tí a ń pè ní public service ìwé òfin a ń pè ní kíní kan ní GO general order là ń lò ó ti fẹ́ játa kan tó mọ́ra wọn ni àwọn Ìbàdàn láwọn tí ń ṣe kíní yẹn ni àwa náà gbọ́dọ̀ ṣe nígbà tí a lọ fún council meeting on council on establishment ránṣáwé àti yamma pẹpẹ àwọn ni head of service of federation wọn yẹn àti l'Abuja àti ní Akwa Ibom ní ránṣáwé ló ṣe chairman council yẹn náà gbọ́dọ̀ ṣe kí mo ṣe padà dé Ọ̀ṣun ní bá sọ fún ọ̀gá mi pé jẹ́ ká initiate ká ṣe public service rules òfin tá a máa tẹ̀lé tí iṣẹ́ yóò fi ní gbọ̀njẹ̀ dáadáa tí ó fi láti mọ tá à ń ṣe tí ò ní jẹ́ pé àkànṣe tó wà kò ní jẹ́ rúdọ̀ tán á ní ta wọn ní òkú tó bá lẹ́rẹ́ lóko lẹ̀ ìṣe sá rule máa wà regulation máa wà road map wa yá ní gbogbo sí mo sì kọ kíní yẹn mo ti ra àwé kan bọ̀ láti east lọ́yẹ̀ nígbà yẹn mo ti mọ̀ pé májídé iṣẹ́ tí ń kó sí rè májídé wọ́n gbà ni wọ́n dẹ̀ gbà mo sì pàdé wá ló dà mo ṣe é ṣe lọ ní ọ̀gá wa tí mo pè dáadé lọ́wọ́ kan yẹn nànà pé financial regulation àgbọ́dọ̀ sí àwọn awọ́dù ayé fún wa ní contract tí a wá ń tí a gbé pé civil servant gbogbo àmàrà àrùn tí a nominate pé ṣe ní gẹ́gẹ́ bí director staff ní secretary náà ní initiator náà ní secretary wọ́n á yan ọ̀gá wa Ọlálùwọ̀yè PS wọ́n á yan ọ̀gá wa Èdèjì wọ́n yan kéré Adésíyàn kòlíìgì ní gbogbo àwa yẹn àti ọ̀rẹ́ mi tí ó wá láti ìlà tó wà ní pension láti give input lórí pension matters láti gbé wọ a fẹ́ kí gbogbo yẹ kó ní gbàjẹ́ tá a fẹ́ gbé jáde kó ní gbàjẹ́ ìyẹn ni Adédòkun nílà. láti wọ́n ti àṣìṣe yẹn àgbà kọ́bọ̀ lọ́wọ́ ìjọba o. ẹ̀gbà kankan. àgbà kan wákà iṣẹ́ yẹn fún ọ̀fẹ́ ni tó bá yẹ pé ibi tí wọ́n gbé máa rẹ́kọ̀ọ́. wọ́n dẹ̀ gbà. nílà lónìí òfin. so ẹ̀yin lẹ initiate ẹ̀. mo initiate ẹ̀ tẹ́ ẹ bá ka ìgbà tí wọ́n fi mí joyè ní tí mo jẹ balógun òjọ ní St. David. ó wà nù citation yín. nígbà tí ẹ ta wà ń bẹ̀ tá a ṣe nínú ìjọba rẹ̀ ìgbà yẹn merit náà fi ń ṣe nǹkan tí bá ṣe post báyìí ní ẹ̀sítàbù yẹn tí a bá fẹ́ change ẹ̀ wọ́n bẹ̀ mí ni wọ́n sì give with reasons ìgbà yẹn rampeg ni rando ni pé ẹ ń bá mojú ògùn ní pabìnrin ẹ mọ fatalọyọ lójú ogun nígbà yẹn kò sí pé mẹnẹ lubí o gbọ́n o kí ló tọ́ kí ló ṣe ọ̀kọ̀ọ̀kan. ilẹ̀ máa ń sin gbà yẹn. èmi sì rè é mọ̀ pé àwọn ò ní èèyàn ní sáfíìsì ọ̀kọ̀ọ̀kan ibi iṣẹ́ bá wà ní a máa ti àwa sí gbogbo ibi iṣẹ́ wà yẹn ní finance wà ń bẹ̀. ṣé wà ń bẹ̀ finance. ìgbà mẹ́wàá nígbà tí láyé ológun yẹn wọ́n gbóúnjẹ fún àtàjẹ àní jẹjẹ títí 2 AM torí a gbọ́dọ̀ kó àwọn bọ́jẹ̀tì wa lọ sàbújá láyé tó fi àkúfẹ̀ láyé mílítírì láyé gbófìà òbí gbà ní bọ́jẹ̀tì gbà yẹn so ìyẹn Òkèyọdé ọ̀gá Òkèyọdé gbófìà ẹ̀kọ́ yẹn kwa pé iṣẹ́ yẹn tẹ́ ẹ̀ bá fẹ́sẹ̀ yẹn máa bójútó ni. èyí ó mójútó ni. pé iṣẹ́ tẹ́ ẹ bá tẹ́ ẹ̀ bá bójútó ó gbà lọ́wọ́ yín. ẹlòmíì ó ṣe. ẹlòmíì ó ṣe so ìyẹn ló wá jẹ́ kí n ní ìyàwó àgbẹ̀dẹ̀ lè ṣe àfihàn ṣe òfin yẹn àṣìṣe bó ṣe ń parí òfin yẹn tán ẹ bá ní tó kù tó tún rí o láti tún gbé mi kúrò ní civil service commission ní staff yẹn ara mi lọ sí local government service commission. so ẹ rí i pé mo wà finance mo lọ sí civil service commission àti civil service commission mo wá sí staff àti staff mo tún lọ sí local government service commission gbogbo àwọn ibi tí tó yẹ service tó yẹ service. tíṣẹ́ wà gangan. àgbẹ̀kẹ́lẹ̀ kan ní call service. ẹn tí ó ṣiṣẹ́ yẹ àwọn call service tó wà nìyẹn staff
commission wọ́n wá tún fi kún mo tún wá lọ sí commission àti local government. So àwọn fi tíṣẹ́ wà nìyẹn. So nígbà tá a ṣe public service rẹ̀ tán àwa la extend di grade level civil servant from 16 la máa ń parí sí as a director agbèlè 17. Ọ̀gá mi Ẹ̀dà Kínwùsì. Ìjọba jẹ́ ìgbà. Ọ̀gá mi Ẹ̀dà Kínwùsì a wà ní occasion kan. Ọ̀gá bá ní kí n má gbé wà wọ́n ní gómìnà ti fọwọ́ sí ibi tá a ṣe o. Inú yóò dùn. So bá a ṣe ṣe pẹ́rẹ́wẹ̀ bẹ́ẹ̀ sì ti wà ní director 16 báyẹn náà ṣe ṣe upgrade wá sí level 17. Others. So n tẹ́yìn sí làwọn kan jáfàní lónìí. à ń jẹ dòní level 17 à ń jẹ dòní. Lásìkò yín ni ẹsẹ̀ ẹ̀rọ ti gómìnà tó wà níjọba ń gbà náà. Ilé ni Arẹ́gbẹ́ṣọlá ni. Ló àpúfù ẹ̀. Lọ́pọ̀ Arẹ́gbẹ́ṣọlá ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Àwọn kan ní ò ṣe dáadáa. Ṣe rí ibi tó bá kọ sí ìyàn ni. Ṣe rí wọ́n ní àyànfẹ́ jó ẹ̀dì ò jẹ́. Ó fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀dà owó olókun ló dàgbà náà. Ẹ tó kọ́ 30 salary kó ló sọ fà. Tàbí ìjọba. Tí ó ṣẹlẹ̀ rí. Lẹ́gbẹ̀ẹ́ oṣù 12 ló wà ní ìjọba. Bẹ́ẹ̀ni. Wọ́n wá tún fi kan lè fa. Ìgbà tí wọ́n ń pariwo tí wọ́n ń pé half salary nígbà tí gbàǹgbà náà ni. Ṣé ẹ wà níjọba ń gbà náà? Ní lásìkò half salary. Kí ló bí half salary bàbá? Ṣé ẹ rí pé ní. Mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ bí bàbá ṣe bá wa sọ. Ṣé rí i pé ọ̀rọ̀ pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ètò. Mú ti ẹni mo ti mú tèmi mo sì mọ̀ pé ẹ̀yin náà ti mú tiyín ẹ̀yin náà mú tiyín bẹ̀ kí a jọ fi sí òdiwọ̀n ayé wa. Ẹ má wàá gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ bá ní tan notification bell kẹ́ ẹ sì má gbàgbé láti bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé ẹ bá ní share rẹ̀ fáwọn ọmọ yín àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín ọ̀rẹ́ yín tẹ́ ẹ bá mọ̀ kí ó lè máa jẹ́ bí ẹ̀kọ́ àti ìwúrí fún wọn nínú ìgbésí ayé wọn. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá báyà yìí náà wá ní àgbà kan tí ẹ fẹ́ kí ábùmú nínú omi ọgbọ́n wọn tẹ́ ẹ fẹ́ kàn sọ rírì wọn fún wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí atọ́kùn ètò òun náà lẹ tí ń wò lójú móhùnmáwòrán yín yẹn 07063291779 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ anywhere tẹ́ ẹ bá fẹ́ ká wá á kọrinṣẹ́ wa wá tí a sì wá fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àgbáyé bó sì jẹ́ yìí náà ni ayọ̀ náà ni ẹ pè wẹ́ bá wa sọ̀rọ̀ ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì bóyá ìpolówó ọjà lẹ́yìn sì fẹ́ ṣe ẹ̀yin fẹ́ ṣèkéde tàbí fẹ́ polówó ọjà yín ẹ̀sìpáyà ń wá atọ́kùn ètò MC tí ó bá yín darí ètò ayẹyẹ yín ìbáàṣe ayẹyẹ ìgbéyàwó ìbáàṣe tòkú àgbà ìbáàṣe ti joyè oyè jíjẹ ìbáàṣe ayẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ẹ pè mí atọ́kùn Tajudeen olówó òkèrè lórúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí ìnájú ẹkùn tí bọdẹ lẹrù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ pè mí màá gbé àjọjọ sọ ọ̀rọ̀ papọ̀ ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín ẹ má gbàgbé o ẹ bá ní pín o ẹ bá ní share rẹ o kẹ́ ẹ sì bá ní subscribe.